ni àbí kí n sọ pé yàrá ìròyìn òwe àbí yàrá òwe òní. Ẹjọ́ bá mi àdírẹ́sì. Ó yá ẹ ti wọ́n bó ṣe ń lọ òwe òní ó yá. Ká lù fún ọ̀yàn ní ọgbọ̀n ní ọgbọ̀n lóyè àtúntà. Ok, òun rèé òwe òní rèé. Ènìyàn ò ní ṣòro ká bá ní sọ̀rọ̀ ká má bàa bẹ́ẹ̀ mọ́. Ènìyàn ò ní ṣòro bẹ́ẹ̀ ni ènìyàn ò ní ṣòro ṣùgbọ́n ibi tó ṣòro wà bẹ́ẹ̀ níbẹ̀ ni wípé ká bá yàn sọ̀rọ̀ kó ń yí padà kó ń yẹ àtijọ́ ṣàdéhùn àwọn èèyàn la nìyẹn. Òun ló fà á táwọn èèyàn fi máa ń lò ó lọ́pọ̀ ìgbà wípé ènìyàn ò ní ṣòro wípé ká bá ní sọ̀rọ̀ ká má bàa bẹ́ẹ̀ mọ́ gan ni ìṣòro tó wà. Nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ tí ń bá a ṣe pé àwọn èèyàn tò ní àwọn òwò yìí wọn dàbí táwọn ayé ìjọ kò sí irọ́ púpọ̀ ń gbà wọn ṣùgbọ́n nísìnyí pé tán bá ní ẹ̀ka ọ̀rẹ́ kọ̀ọ̀kan wò ta wò. Ẹ wo ní ènìyàn ọmọ ní ṣe lòrùn náà àbí kí èèyàn bọ́ ta ọmọ jẹ́ pé wàrà wàrà òjò ni. tó wọ́n lè yàn wò yìí tòrò ká bá ní sọ̀rọ̀ ká má ba bẹ́ẹ̀ mọ́ ó dáa tó ẹ̀yẹn má jẹ́ èèyàn wò yìí ẹ jẹ́ kí nǹkan tẹ́ ẹ bá wí àbà bẹ́ẹ̀ whatever you say let's find it as truthful as you have said it. So once that happens, then they are going to take you for your word. But a lot of times you don't get to see that because many people just want to say what is not. Wọ́n á sọ pé àwọn á máa live fake life. Wọ́n á tó fẹ́ nu yẹran sọ́bẹ̀. Wọ́n á ti bí àwọn olóṣèlú. Ó dáa. So okay, at this point that is the proverb for today. Ebere Ayiki báwo bá ti subscribe button please do so. Like, comment, share it. If you have any question, send it to us on comment and we will attend to it. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ẹ̀bẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí. Ayiki and I choose drumming. I'll see you again some other time.